لبيك اللهم لبيك تتلو عجل umra lilo ni dera ali uzu vitana jona tabula do like balo telo ajiri umra lilo ni dera ali uzu vitana jona tabula do like balo kò sí èméjì àmọ̀kẹ́ ó dá mi lójú gedegbe wá ṣiṣẹ́ àgìlà ṣe pé hospitality wọ́n dúró accommodation wọ́n jẹ́ bàbá ticketing and reservation consultancy services destination advice pẹ̀lú tourism iṣẹ́ wọn ní group tours arrangement tó fẹ́ lọ àjì pẹ̀lú múra wa wọn ní mọ̀mọ́ tó lè bá lọ. máa bọ̀ ní Al-Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Lut road Sùúrùlérè Lagos telephone 0803-512-4441 tàbí 0802-396-3632 ọ́fíìsì wọn tó wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Al-Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. ní àgọ́ àṣeyẹ somali nàbí ká ṣe báyìí ojú òlẹ́yìn fi wò torí oríṣiríṣi ló ń lọ ta. We are trying to recognize our enormous contribution to the growth of our mosque, to the growth of the South African area for over 40 years. If you go to our mosque, you see us studying the mosque. oríṣiríṣi ọ̀nà láti bá ń jẹ́mọ̀ òlídì nàbí jẹ́ ṣùgbọ́n láàyè tí wàá ń bì nílé Mọ̀lánà Ṣàbíẹ̀kẹ́ ní rí nǹkan tó jọ bẹ́ẹ̀. gbogbo tẹ́ẹ̀mù rí ń bì Ọlọ́run tànà Muhammad sallallahu alaihi wasallam. orúkọ tèmi ni Khalifa Ibrahim Ọlárẹ̀wájú babalámi kalẹ̀. àmàkù àṣeyẹ lábẹ́ tó lọ ajá òkú ọ̀yà ọmọ gàwá kọlọba àṣàbọ̀ Sufi lèmi ti àníyàn lè dáadáa àwọn kan bọ́ sórí social media ó torí kó ṣe Sufi kú iná ló máa wọ̀ kí ló máa ṣe eléyìí kí ni kéèkì lórí eléyìí sà. adúpẹ́ fọlọ́ alhamdulillah. bẹ́ẹ̀ bá kú sínú Sufi dúpẹ́ fọlọ́ mu ni àwọn ilé kọ́ with an example nínú kọ̀sídà wa ká máa ń kọ́ nínú kọ̀dìríyà ti jáde ẹ̀kọ́ náà ni wa. alhamdulillah. because a focus on kalimatu la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. Well, an explanation to the Islamic doctrine. It's an explanation to Islamic doctrine. Kéèkó Sufi tó mú nǹkan mi tuntun wa, ó sọ wá pé ká bínú mọ́ dáadáa o, ká ṣe dáadáa o, kíkiri yẹn kó lè ṣe kíni kó lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ wa. Mo nọ́ọ̀tì ibi tí ṣé wà bíkọ́ ní Ìlànì, ọlọ́sọ̀lá síra o. Ṣé Sàmánì náwọn tó wà nínú tọ́lúkọ́ ṣàlùkọ́dúrì ni. Wọ́n sọ fún wa pé ó ní àdùsọ́láàtà yá ìtìwá ni ó ní mo pé ẹ̀yin ọmọ ìyá mi o àdùsọ́láàtà ẹ kí irun dáadáa wọ́n ti sọ ní kankan nìyẹn o ó ní pàtàkì sọ́láàtà ẹni tó bá fi lè gbé nu jù sílẹ̀ fáàsì kan fájìrì tó bá ní fáàsì kan fájìrì ẹni tó jẹ́ kankan tó jẹ́ òkò tó lè ṣe kankan ni lẹ́kí ní sórí kan fún ẹ ó ní ká máa kírun. If suicide, we should pray. If suicide, we should go against idolatry. If suicide, we should go against adultery. If suicide, we should go against all things that are not in Islam. Why are you saying that? If I die as a Sufi, I die as a Muslim. If I die as a Sufi, I die as a Muslim. So, if the play Muslim is going, then we are going. So that is first thing. Sufi encourage knowledge. Sufis encourage knowledge. And that is, you see, one of the poems that is being shined. He said that we should share because that I struggle, I strive to become, to be at the level I am with knowledge. I strive and I to be at this level with knowledge. That's an event. It's only an event that happened. One in a job, one day, ó di ìmọ́lẹ̀ báyìí. Ó ṣe di ìmọ́lẹ̀. Ó wá mọ́ sọ iṣẹ́ àbíkọ́dù Jìlání lọ́sọ̀ọ̀sọ̀. Iṣẹ́ àbíkọ́dù ìmọ́lẹ̀ yẹn kò gbé báyìí ni. Ó ní yá Abíọ́lá Káwọ̀dẹ̀rì, ó ní gbogbo àbíkọ́dẹ̀rì. Haram to laka kula halal. Gbogbo ohun tó ń jẹ́ èèwọ̀ mo sọ di ẹ̀tọ́ fún ẹ. Wà haram to laka kula halal. Gbogbo ohun tó bá jẹ́ ẹ̀tọ́ mo dẹ̀ sọ di èèwọ̀ fún ẹ.
Abdulkadir wani Iza Anni ya Shaitan, move away from me ya Shaitan. This is not light, this is Shaitan. Ohun táwọn ò ṣe ní ẹ̀tọ́ fún ànábì kan báwo ló ṣe fẹ́ ṣe lẹ́tọ̀ fún mi. Èṣù wa di èsì, ó ní wa Abdulkadir nǹkan tí mo ti sún sáwọn èèyàn nù torí ìmọ̀ tó ní ìrí ẹ̀sọ́ nù. Kí ni sórí kọ́ wa yẹn? Ká máa ní ìmọ̀. Am náà àwọn ẹ̀bà yìí pé àdáwọn èèyàn kan tí wọ́n ṣe ṣe àwọn kan wà tí wọ́n ṣe pẹ̀lú Sufi wọn they are not Sufis. Wọ́n ṣe Sufi déédéé. So Rukoya tó ṣe Sufi tó fi kú ẹni àlùbẹ́ náà. I'm coming there. Àwọn tí wọ́n ṣe Sufi tí wọ́n ṣe dáadáa tọ́lọ̀ ń gbà wọ́n lẹ́rú ẹni dáadáa ni wọ́n. Àkọ́kọ́ náà kọ́kọ́ fún yín ẹ̀dá kò gbà kó pé èèyàn kan ní ẹ máa wọ náà. Tó bá yẹ pé yẹn ni màá tún sọ pẹ̀lú fún yín. Ẹ wo nínú sọ́ọ̀bù Yasin ẹ bá ka Yasin wọ́n ní olè ọlọ́run kan wọ́n máa ka Yasin. Nígbà tó máa ń ka Yasin nínú Quran wọ́n ní gẹ́tọ̀ máa kú báyìí gẹ́tọ̀ máa kú ìní ìlà àlàfin ìdàlálẹ̀ mubin wọ́n níbẹ̀ ló kú sí. Àwọn ìwà ni ẹgbẹ́ ohun tó sọ gbẹ̀yìn ìní ìlà àlàfin ìdàlálẹ̀ mubin nígbà náà nǹkan èmi ti dẹ́ nánu wọ́n ní àṣẹ ọlọ́run ògbálẹ̀ yìí àwọn alálà ló èèyàn kan wà lálà wà rí nínú ọgbà àdìjọ́ náà ó wá ní kí ló dé ó ní ìgbà tí wọ́n sin òun bí màláíkà ṣe dé báyìí pé ta lọ́lọ́run ó lóun ní ìní àmọ́ tó gbérò bí kún fàṣùmọ̀ òun àyà tó tẹ̀lé tó kakú yẹn ló wá ń kà ó ní ìní àmọ́ tó gbérò bí kún fàṣùmọ̀ èmi nígbàgbọ́ sọ́lọ́run gbà yín ẹ tẹ́tí kẹ́ gbọ́ mẹ́yìn màláíkà àwọn màláíkà ní kíílà wọ́n wá sọ pé òkúni lìjà nẹ́ta máa wọ àlìjọ́ náà lọ ìran àgbàfà àlérò bí pé ọlọ́run bá ti forí di òun o ọ̀dà àlà ní mílíọ̀nù mọ̀kàrámì. so àṣẹ sáré pé torí pé tó kú tó sọ nǹkan tí ò dáa tẹ́lẹ̀ pé ó sọ tí ò dáa Kùránì kò sí ṣe ti pé ọmọ iná ni. alájà wa Rukoya aláwọ̀ yẹ hàmù aláwọ̀ yẹ bọ́ aláwọ̀ yẹ bọ́ àṣàfẹ́ àṣàní síwájú ọlọ́run wọlé agbègbè àwọn tó ṣe dáadáa fún kọ́lọ́mbà fi ajẹ́ gbọ́ pé alájà kí wọ́n ṣe kárí mọ́tò ṣàhádà gbọ́dọ̀ tó jáde lẹ́nu àwọn tó wà ń bẹ̀ wọ́n jẹ́rìí sí pé wọ́n sọ gbọ́dọ̀ yẹ kẹ́mi tó bọ́. la ilaha illallah tó jẹ́ ákìlì kàlámì fil hayat tó jẹ́ ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn pé dákàlà àlìjánnà tó jẹ́ síbẹ̀ ni Ọlọ́run kúrò àṣẹ ní sọmọrọ àlìjọ́nà ẹni èèyàn kọ ògbà tó sọ pé èèyàn kan kú sínú Sufi kó máa torí ẹ̀wọ̀ náà láàlàlàlà Ọlọ́run bá foríjà wọn tó sọ lámúyá rẹ̀ fún they don't know. Orúkọ yín sà. Mọ̀ ká ní wọ́n mọ̀ ní. Dr. Maruf Din Adéníṣì ó jẹ́ ìkan nínú Sọ́bàtìl Kọ̀dìríyà tí a máa ń dá